Ìyábọ̀ Òjó ti sọ̀rọ̀ o. Ìyábọ̀ Òjó ti sọ̀rọ̀. Fún àǹfààní gbogbo àwa tí a ti bẹ̀rẹ̀ sí drag Ìyábọ̀ Òjó láti bí ọjọ́ mẹ́ta nípa nǹkan tó ṣẹlẹ̀ láàrin ìyá Mohbad àti Wùmí, pàápàá nígbà tí Kárímọ́ jáde wípé Ìyábọ̀ Òjó ó bẹ ìyá Mohbad, tí àwọn bloggers kan náà dẹ̀ bẹ̀rẹ̀ sí drag Ìyábọ̀ Òjó wípé kí ló ń bẹ ìyá Mohbad fún, àti wípé kí ló dé tó fi ń bẹ ìyá Mohbad, táwọn kan tẹ̀ sọ wípé sí ni Ìyábọ̀ Òjó ń bẹ ìyá Mohbad pé kó má tú sírí tó wà lọ́wọ́ àbí nǹkan kan. Ìyábọ̀ Òjó ti sọ̀rọ̀. Mo ní àǹfààní láti wà nínú platform yẹn, kódà bó tilẹ̀ yẹ pé platform yẹn dá sí méjì lórí ọ̀rọ̀ Wùmí àti ìyá Mohbad, ó dá sí méjì. Ṣùgbọ́n ẹ jẹ́ kí n kọ́kọ́ clear ti Ìyábọ̀ Òjó náà, ẹ jẹ́ kí n kọ́kọ́ clear ọ̀rọ̀ Ìyábọ̀ Òjó ti sọ̀rọ̀. So and nǹkan tó máa jẹ́ kí n sọ̀rọ̀ yìí ni wípé èmi náà wà lára àwọn tó drag Ìyábọ̀ Òjó tẹ́lẹ̀, nígbà tá a gbọ́ wípé àwọn àṣírí kan wà tí ó wà lọ́wọ́ ẹ̀ tí ò fẹ́ sọ pé bí ìyá Mohbad fi àwọn àṣírí kan lọ́wọ́, but nínú platform yẹn Ìyábọ̀ Òjó wá sọ pé òun fi àsìkò yìí bẹ ìyá Mohbad, Wùmí, bàbá Mohbad tàbí anybody nínú family wọn tó ń sọ pé because òun náà ń gbọ́ tẹ́lẹ̀ pé ìyá Mohbad náà máa sọ pé òun náà àwọn àṣírí kan lọ́wọ́, òun mọ̀ nípa àwọn tó dẹ́mi Mohbad légbodò ṣùgbọ́n ẹ̀rù ń bà wọn láti sọ. Wùmí náà máa sọ pé òun mọ̀ àwọn tó pa ọkọ òun ṣùgbọ́n ẹ̀rù ń bà wọn láti sọ. Bàbá Mohbad náà sọ, bàbá Mohbad náà ti sọ lílòótọ́ ní òun mọ̀ àwọn tó ti sẹ́yìn. Ìyábọ̀ Òjó wá sọ fún wọn pé òun fi Ọlọ́run bẹ̀ wọ́n, kí wọ́n máa fi ọ̀rọ̀ yẹn kọ́ni lórí social media mọ́, and which is true. Pé kí wọ́n máa fi ọ̀rọ̀ yẹn kọ́ni lórí social media mọ́. Tẹ́ bá ní any information tẹ́ lè fi ran àwọn ọlọ́pàá lọ́wọ́ lórí ọ̀rọ̀ yìí, ẹ lọ sí the nearest àgọ́ ọlọ́pàá kẹ́ ẹ lọ sọ fún wọn. Kì í ṣe pé kẹ́ ẹ máa wá sórí social media kẹ́ ẹ máa sọ pé ẹ máa wọn tó ti sẹ́yìn ṣùgbọ́n ẹ̀rù ń bá yẹn láti sọ. Tẹ́ bá mọ̀ wọ́n, ẹ tẹ́jẹ̀ ní ẹ̀rí lọ́wọ́, ẹ lọ sọ́dọ̀ àwọn ọlọ́pàá. Bó tilẹ̀ jẹ́ wípé àwọn ọlọ́pàá wa náà ò sí pọ́n lẹ́nu lá, torí èmi Nàìjíríà lèmi ti retí èèyàn máa lọ rìpọ́ọ̀tì adigunjalè, ọlọ́pàá máa ti wọ́ tó lọ rìpọ́ọ̀tì tá máa tiẹ̀ mọ́lé tá máa fi adigunjalè sílẹ̀. Ṣùgbọ́n ẹ̀rù nǹkan tó ń bà wọ́n nìyẹn tí wọ́n fi wò pé táwọn bá rí àwọn tó lè ran àwọn lọ́wọ́ àtàbí táwọn tó lè kí àwọn lẹ́yìn lórí social media, bí àwọn ọlọ́pàá òjò ní torí pé àwọn fún àwọn ní information bẹ́ẹ̀ kan fi ìyàjẹ́ ohun mi mọ̀ ń pa yẹn, but nǹkan tí Ìyábọ̀ Òjó sọ nìyẹn. Now ẹ jẹ́ ká wá sórí ọ̀rọ̀ àwọn nǹkan kan tí Ìyábọ̀ Òjó tó clarify fún wa. Ó ní wípé lórí ọ̀rọ̀ báwo lọ̀rọ̀ ètò ṣe padà tó kan Ìyábọ̀ Òjó ń sìn lórí ọ̀rọ̀ ẹrù, because ní last week or early this week ni ìyá Mohbad sọ̀rọ̀ wípé òun gbọ́ pé Wùmí lọ sọ fún àwọn kan wípé òun lọ kó ẹrù nílé Mohbad, pé òun ò dẹ̀ lọ kó ẹrù, pé Wùmí àwọn olólùfẹ́ Wùmí wá bẹ̀rẹ̀ sí drag Wùmí, wọ́n bẹ̀rẹ̀ sí drag ìyá Mohbad, wọ́n bẹ̀rẹ̀ sí ṣépè fún pé ó lọ kó ẹrù ọmọ ẹ̀, kò jẹ́ kó Wùmí mọ̀, ó fẹ́ kẹrù yẹn ni, ó fẹ́ yan Wùmí jẹ́ ni, gbákan àwọn supporters Wùmí ló ṣe yẹn. So inú wá bí ìyá Mohbad àtàwọn supporters tẹ̀ náà pé báwo ni Wùmí ṣe máa ní ìyá Mohbad ò ní ráì láti kó ẹrù ọmọ ẹ̀, báwo ni àwọn èèyàn ṣe máa ṣépè fún ìyá Mohbad lórí ẹrù ọmọ ẹ̀. Àwọn supporters ìyá Mohbad àwọn náà tún gbọ́ ọ̀rọ̀ yẹn, wọ́n tún gbà bí ẹni gbàgbọ́ ọtí. Ṣùgbọ́n bọ́ọ̀rọ̀ yẹn ṣe jẹ́ gangan lélẹ̀ kí n tàmálẹ̀ sí fún yín, according to bí Ìyábọ̀ Òjó ṣe sọ nínú group chat yẹn. Ó ní it's like Ọ̀yọ́ state gan lónìí wà ń gbà tí ìyá Mohbad pè hàn. Ó ní ìyá Mohbad máa ń pè hàn, Wùmí náà dẹ̀ máa ń pè hàn. Ó ní lọ́rọ̀ akẹ́rù yìí ó ti kọ́kọ́ ṣẹlẹ̀ láàrin ìyá Mohbad àti Wùmí tẹ́lẹ̀, tí I think ẹni tó ní ilé yẹn, landlord ilé yẹn, ṣe mo pé kì í ṣe Mohbad ló ní ilé yẹn, ó rẹ̀ ń tẹ́ ni pé wọ́n pe Wùmí ń gbà yẹn pé kí wọ́n kó ẹrù tó wà lẹ́yìn kúrò pé àwọn fẹ́ fi lé yẹn rent fáwọn mi. So I think Ìyábọ̀ Òjó Wùmí wá pé ìyá Mohbad ní táyìn gbà yẹn pé màmá wọn mà ní ká wá kó ẹrù kó nílé yẹn kí láà máa ṣe báyìí. Ìyá Mohbad wá sọ fún wípé kó lọ kó ẹrù yẹn. So Wùmí wá ní òun ò lè kó pé because òun ò fẹ́ nǹkan tí ó máa dàbí pé òun tó máa kó ìsìn, wọ́n tó máa ní you see torí ẹrù tó ṣe pa ọkọ ẹ̀ nìyẹn. Ó ní so òun ò ní kó ẹrù yẹn. So ìyá Mohbad náà ní òun ò níbi tó òun fẹ́ kó ẹrù sí. So nígbà yẹn Ìyábọ̀ Òjó nígbà yẹn òun ti kọ́ mọ̀ nípa ẹrù mọ́ pé it's like ẹni tí ó tún tó nílé yẹn tó wá padà ń disturb Wùmí. So Wùmí tó wá padà sọ fún ìyá Mohbad pé òun ò fẹ́ kó ẹrù yìí. So ibi tọ́rọ̀ tó wá kan àdúrà nìyẹn, àyìn àdúrà bú Mohbad. So ìyá Mohbad kọ́ ló kó ẹrù, Wùmí kọ́ ló kó ẹrù nítilẹ̀ tọ́lọ́run. Èmi ò fẹ́ máa ṣe nítorí pé ẹ̀tọ́ pé mo nífẹ̀ẹ́ bàbá Mohbad kí wọ́n á sọ̀rọ̀ against Wùmí, ọbẹ̀ mo nífẹ̀ẹ́ Wùmí kí n sọ̀rọ̀ against ìyá Mohbad, ọbẹ̀ mo nífẹ̀ẹ́ ìyá Mohbad kí n sọ̀rọ̀ against Wùmí. No, bọ́ọ̀rọ̀ ṣe rí mo ṣe sọ fún ibi Ìyábọ̀ Òjó dẹ̀ ṣe sọ nìyẹn. So pé àdúrà àbúrò Mohbad wà lọ kó ẹrù yẹn.
oyin àbúrò Mohbad ló wà lọ kó ẹrù yẹn so lòun kò sí ọ̀dọ̀ and according to Ìyábọ̀ Òjó kì í ṣe pé Wùmí fi ẹjọ́ ìyá ọkọ ẹ̀sùn anybody so ó dàbẹ̀ ni wípé wọ́n wí lọ̀rọ̀ yìí náà ibi tí Ìyábọ̀ Òjó sọ tiẹ̀ mọ́ nìyẹn pé nǹkan tó ń mọ̀ nípa bọ́ọ̀rọ̀ ẹrù sí jẹ́ǹtò nìyẹn so pé but ìyá Mohbad wá pé òun wípé àwọn kan ṣépè fún un wọ́n bẹ̀rẹ̀ sí bùn un wọ́n ní òun lọ kó ẹrù pé Wùmí ló sọ bẹ́ẹ̀ pé Wùmí sọ pé òun ti lọ kó ẹrù òun ti lọ tẹ ẹrù òun ti lọ ṣe kíní kan Ìyábọ̀ Òjó wá ní òun wá wò pé irú kí ni eléyìí pé ìgbà tó ń dẹ́ pé Wùmí ní òun ò sọ bẹ́ẹ̀ o pé ń tilẹ̀ tọ́lọ́ pé òun ò sọ bẹ́ẹ̀ pé báwo ni òun tẹ pé kí ló máa sọ bẹ́ẹ̀ fún pé ṣe bí ẹrù gan ìyá ẹ̀ tí ní kò ń lọ kó tẹ́lẹ̀ tó ń dẹ́ sọ pé òun ò fẹ́ kó so oníwùmí sọ pé òun ò sọ bẹ́ẹ̀ so Ìyábọ̀ Òjó wá ní bí ọ̀rọ̀ ẹ̀sìn lọ́wọ́ dà pé bí wọ́n wí ń bì kan ni so ọ̀rọ̀ ẹ̀ sáà di gbọ́nmi oṣù tó láàrin Wùmí àti ìyá Mohbad àtàwọn olólùfẹ́ àwọn méjèèjì wọ́n ṣàbẹ̀rẹ̀ sí ṣépè fúnra wọn so ibi tí Ìyábọ̀ Òjó sọ tiẹ̀ mọ́ nìyẹn pé ìwọ̀n bá náà tó mọ́ tóun nìyẹn pé ṣùgbọ́n kí wọ́n jọ pé òun ti wà tired of àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ àwọn Mohbad pé because àwọn tó súnmọ́ nǹkan ti ń advice pé kó o má jẹ́ kékeré kó ba orúkọ òun jẹ́ tàbí orúkọ àwọn ọmọ because àti ń fi ẹ̀tẹ̀ sílẹ̀ pàlàpàlà ń sìn so ó dẹ̀ ní ìwọ̀nba kan tó ń mọ̀ tó kàn ní pé ọ̀rọ̀ wa bẹ̀ abẹ̀ pé sóńgbà tí ìyá Mohbad tí lẹ́yìn ìgbà tóun ti wá gbọ́ tẹnu Wùmí pé Wùmí sọ pé òun ò sọ fẹ́ anybody o òun ò sọ fẹ́ anybody wípé ìyá ọkọ̀ ń lọ kọ́ ẹrù gbá kan kan so lòun fún wa pé ìyá Mohbad pé normally òun ò lè ní kí ìyá Mohbad bẹ̀ Wùmí pé number one ìyá ọkọ ẹ̀ ni ó dẹ̀ dúró lórí òun lòun wá fún wa bẹ̀ ìyá Mohbad pé màmá àti pé Wùmí sọ ẹ má bínú ó ní ẹ má bínú so ibi tọ́rọ̀ dé dúró ni ṣùgbọ́n after ìgbà tí Ìyábọ̀ Òjó wá sọ pé kí ìyá Mohbad má bínú yẹn la wá gbọ́ tí Karimo sọ wípé ṣe bí ìyá Mohbad pé Ìyábọ̀ Òjó ń bẹ ìyá Mohbad kí ló ń bẹ fún ẹ tún wá gbọ́ ẹjọ́ fọlọ́n bẹ̀yìn o ẹ̀yin tẹ́ ní tẹ́jọ́ lólùfẹ́ Karimo mi kì í ṣe pé mò ń rojọ́ engage Karimo mi rojọ́ engage Karimo èmi fún yín ní àbọ̀ nǹkan tí Ìyábọ̀ Òjó sọ ni o ẹ tẹ́ ń gbọ́ èmi ò sí ní ṣáàjì anybody pé tẹ́ni lágbájá mo ṣe tàmọ̀dọ̀ lèmi ṣe èmi fún yín ní àbọ̀ nǹkan tó tí Ìyábọ̀ Òjó sọ ni o kì í ṣe pé àbí mo support lágbájá so èmi fún yín ní àbọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ni so Karimo wá sọ̀rọ̀ program ẹ̀ pé Ìyábọ̀ Òjó ló ń bẹ ìyá Mohbad so ni Ìyábọ̀ Òjó sọ pé nǹkan tó ń fi bẹ ìyá Mohbad nìyẹn àwọn èèyàn wá ń béèrè lọ́wọ́ àwọn nínú platform ẹ̀ pé báwo ni Karimo ṣe mọ̀ oyin pé báwo ni Karimo ṣe mọ̀ so woman yìí wá jáde nínú platform yẹn nínú group yẹn mo kọ orúkọ ìyá yìí sílẹ̀ ẹ má bínú o mama sita official yà ó jáde ó náà ó túmọ̀ ìyá Mohbad dáadáa ó náà ti interview ó ti gbé ìyá Mohbad sí wa program yẹn dáadáa mama sita official sọ wípé liars ló gbọ́rọ̀ yẹn jáde lórí program yẹn pé liars súnmọ́ ìyá Mohbad dáadáa wọn ọlọ́rọ̀ ni wọ́n so ona blogger ni ọlọ́rọ̀ ni wọ́n because normal sister tẹ̀ tún fìbínú sọ̀rọ̀ kan tó àwọn ọ̀rọ̀ yẹn kan náà ó wá ní ẹrù táwọn sọ yìí nǹkan máa ṣe o ní March ó dẹ̀ fi àwọn evidences hàn wá níbi tí ìyá Mohbad ti lọ nílé yẹn tó ṣe fídíò tó ní òun fẹ́ wá kó àwọn AC tó wà nílé yẹn ní March this year tó dẹ̀ pé liars àti mama sister official pé òun fẹ́ kó àwọn ẹ̀sìn pé òun fẹ́ lọ ta so tí mama sita dẹ́ ní òun sọ fún pé òun ò náwó sí tòun tó òun fẹ́ wà láàrin ọmọ Nàìjíríà o òun ti fẹ́ wà lá bàbá Mohbad o pé kó fi àwọn ẹrù yẹn sílẹ̀ kó má ti ta mama sita wọn sọ pé so ìyá Mohbad jẹ́ pé òun gbogbo ló kọ́kọ́ fẹ́ kó ẹrù tó fẹ́ lọ ta ní March káwọn sọ pé kó má kó pé so ó wáyé kó wá máa ṣépè fún Wùmí sìn pé sọ ẹ kó máa ṣépè fún Wùmí sìn ẹnìkan tí ẹ fi mí ní sọ̀rọ̀ ọ̀tẹ̀ padà blọọkì aláyé yẹn nínú gúrùpù yẹn tó ń kí tẹ́lẹ̀ pé so ìyá Mohbad mọ ìpè iṣẹ́ ni ò ṣépè fún àwọn tó na Mohbad kiri nígbà tó sọ àlàyé tí wọ́n máa ń nà kiri ṣùgbọ́n sì gbogbo ìpè tó ń sẹ́ yìí gbogbo ìtara tó wá ní níbo ló fi tara yẹn sílẹ̀ ní táìmù gbà yẹn tó bá jẹ́ pé abiyamọ gidi ni ṣùgbọ́n ara àwọn èèyàn kò tó wọ́n gbá àlàyé yẹn blọọkì gúrùpù yẹn so gbà tí mama sita officer wọn sọ wípé liars tó jẹ́ tó àti ìyá Mohbad close òun ló gbọ́ràn ẹ̀ síta òun ni ìyá Mohbad sọ fún wípé Ìyábọ̀ Òjó pé òun ó bẹ̀ òun pé kó má bínú lórí ọ̀rọ̀ Wùmí láyà tó wá gbé síta pé
Ìyábọ̀ Òjó ti ń bẹ ìyá Wùmí o àmì pé Ìyábọ̀ Òjó ti ń bẹ ìyá Mohbad o ó ti ń bẹ ìyá Mohbad o ní Karimo náà fi gbé síta tẹlifọ̀rọ̀ yẹn ṣe lọ bẹ́ẹ̀ ní Karimo fi gbé síta pé ṣùgbọ́n wọ́n ti lọ ń bẹ ìyá Mohbad Ìyábọ̀ Òjó ti lọ ń bẹ kí ló ń bẹ̀rẹ̀ fún so bí ìrìn àjò yẹn ṣe jẹ́ nìyẹn. ilé ti dá sí mẹ́rin báyìí already ilé ti ṣe kí ni ilé ti dá sí mẹ́rin báyìí already àwọn kan wọ́n ní ti bàbá Mohbad làwọn ṣe àwọn yẹn ò fẹ́ gbọ́rọ̀ ìyá Mohbad sétí wọn ò dẹ̀ fẹ́ gbọ́rọ̀ Wùmí sétí àwọn kan wọ́n ní ti Wùmí làwọn ṣe àwọn yẹn ò fẹ́ gbọ́rọ̀ bàbá Mohbad sétí wọn ò dẹ̀ fẹ́ gbọ́rọ̀ Karimo sétí àwọn kan ní ti Karimo làwọn ṣe wọn ò fẹ́ gbọ́rọ̀ Wùmí sétí wọn ò fẹ́ gbọ́rọ̀ ìyá Wùmí sétí àwọn kan dẹ̀ ní ti Wùmí làwọn ṣe kí ló dé tá à ń ṣe bí eléyìí. now ọ̀pọ̀lọpọ̀ àwọn bloggers nísìn kì í ṣe àwọn tó bloggers tó tún ju àwa lọ tó yẹ pé àwọn tó súnmọ́ bàbá Mohbad wọ́n súnmọ́ ìyá Mohbad wọ́n súnmọ́ Karimo wọ́n súnmọ́ Wùmí wọ́n sọ̀rọ̀ nípa justice for Mohbad mọ́ ọ̀rọ̀ family wọn lè wá ń tojú bọ̀ wọ́n lọ kẹ́rù wọn kẹ́rù kò kàn wá ìbá jẹ́ ìyá Mohbad ló lọ kó ẹrù ọmọ ẹ̀ gbogbo àná là ń gbàdúrà pé kọ́mọ tọ́jú wa nígbà tó mọ̀ yẹ̀ dẹ̀ sí láyé mọ́ láti tọ́jú ẹ̀ ọmọ tó ń fún lówó tó sì láyé mọ́ láti tọ́jú ẹ̀ tó bá jẹ́ pé ẹrù yẹn náà tó máa fi tà tó máa fi ṣe nǹkan tó yẹ pé at least kò ní lè jẹyà mọ́ kò kàn wá tó bá jẹ́ Wùmí ló kó ẹrù ìyàwó Mohbad ni gbogbo ọkùnrin náà tábà ṣiṣẹ́ fún ìyàwó àtọmọ náà là ń ṣiṣẹ́ fún ìyàwó àtọmọ là ń ṣiṣẹ́ fún so kò kàn wá tó bá jẹ́ bàbá náà ló kò kàn wá ṣáájú ọ̀rọ̀ family wọn ẹja gbé sí ọ̀tọ̀ ọ̀rọ̀ internal issues tí wọ́n ní nínú family wọn kò kàn wá kò sí family tí ò ní tiẹ̀ lára ó kàn wá dùn mí most of àwọn tó tiẹ̀ wá ń wá sórí social media náà wọn blogger ní pé ìmí ẹnu ọkọ ẹ̀ ò ká nínú ilé o ẹnu ọkọ ẹ̀ ò ká nínú ilé o wọ́n advice ya Mohbad ẹni tẹ́nu ọkọ tẹ́ ẹ̀gbọ́n ò ká tó ẹ̀ pọ̀ ń lọ kọ nínú ilé wọ́n advice ya Mohbad ìmí tó ẹ̀ pọ̀ ọkùnrin ìmí tó ẹ̀ pé kò gbúdọ̀ kò sojú sí ẹ̀ nínú ilé o gẹ́gẹ́ bí bàbá o òun náà advice bàbá Mohbad àwọn sọ̀rọ̀ wájú advisers ọ̀sán dandan fún wọn so ẹ fi ọ̀rọ̀ family wọn sílẹ̀ ọ̀rọ̀ Wùmí tẹ̀ ìyá Mohbad mọ́lẹ̀ ìyá Mohbad ó kọ bàbá Mohbad nígbà kan àwọn ló mọ English náà fúnra wọn sílẹ̀ kódà ọ̀rọ̀ tí Karimo gan tó wá ń sọ lóṣù sísúnmí dà pé ìyá ń gbé sílẹ̀ lọ́mọ ọdún 7 ó sá lọ ìyẹn ò kàn wá ọ̀rọ̀ torí àwa náà ní nǹkan tá à ń fèsì ní family wa mo ní tèmi ẹ̀yin tẹ̀ ń wò mí ẹni tiyín èèyàn mélòó wá sórí social media wá máa sọ́nù wa pé nǹkan báyìí ni ìyá mi ṣe fún mi nǹkan báyìí ni bàbá mi ṣe fún mi nǹkan báyìí lẹ́gbọ́n mi ṣe fún mi nǹkan báyìí lábúrò mi ṣe fún mi nǹkan báyìí ìyàwó mi ọkọ mi ṣe fún mi àwọn ọmọ mi so òun kàtùkù ló ní nǹkan tó ń bá pò nínú family ẹ̀ so àwọn nǹkan yẹn ẹjọ́ ẹ má jẹ́ ká gbélé rí mọ́ lọ́yẹ́ pé lóòótọ́ la nífẹ̀ẹ́ Mohbad nǹkan tó jẹ́ kó jẹ́ concern wa ni wípé báwo la ṣe máa rí ìdájọ́ òdodo fún bọ̀bọ́ yìí báwo la ṣe máa di ìdájọ́ òdodo a ti wá fi ọ̀rọ̀ ìdájọ́ òdodo ẹ̀ sílẹ̀ ń sìn àwa ń sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ nǹkan tó nítumọ̀ mo wá fẹ́ bẹ̀ wá tó bá yẹ pé lóòótọ́ la fẹ́ràn Mohbad táwọn fẹ́ ìdájọ́ òdodo fún Mohbad ẹ jẹ́ kí n sòótọ́ kan fún wa o ẹ jẹ́ kí n sòótọ́ kan fún wa àwọn ibi tá a fojú sí ọ̀lẹ́lẹ̀ má gbàbẹ̀ o ẹ jẹ́ kí n sòótọ́ kan fún wa a lè rò wípé Wùmí ló dẹ́mi Mohbad légbodò kó má dẹ̀ jẹ́ Wùmí o mo fẹ́ pọ̀n ọ̀nà ẹ̀fẹ́ kó jẹ́ méjì o àkọ́kọ́ nígbà míì wà tó yẹ pé sábàbí máa ń ṣẹlẹ̀ nílé ayé ọlọ́mọ àjẹ́ kí arógun sábàbí búburú tó bá jẹ́ wípé according to ọ̀dọ̀ tí Ìyákẹ́mi Olúnlọ́yọ̀ sọ pé ọwọ́ Wùmí ni nǹkan yẹn ti wá gbọ́ mi o Ìyákẹ́mi Olúnlọ́yọ̀ according to táwọn sọ pé ọwọ́ Wùmí ló ti wá ọlọ́mọ àjẹ́ kí arógun èdò ní dìwà ó lè máa mọ̀ torí kò sóbìnrin tó lè rí ibi tó ti ń gbádùn tìlú ọlá táwọn náà fẹ́ bá bẹ̀jẹ̀ tó bá náà sà sínú tó bá lọ́kùnrin tó ń tọ́jú ẹ̀ tó múnú ẹ̀ dùn tó wá ní àkàn tó kù ní pé kò dẹ́mi ọkùnrin ẹlẹ́gbọ̀dọ̀ kó wá dọ̀pọ̀ ọ̀sán gan tó bá ti ní ọwọ́ ayé náà ó ní ojú obìnrin tó lè ṣe so tó bá jẹ́ wípé ó ṣẹlẹ̀ bí Ìyákẹ́mi Olúnlọ́yọ̀ ṣe sọ a lè fojú òun wò pé báyà àwọn kan ló wà nínú òkùnkùn tí wọ́n ta fà sínú ìmọ́lẹ̀ ọlọ́mọ yẹ kárógun ẹ̀fún ọlọ́mọ yẹ kárógun èdè ká fojú àkọ́kọ́ wò ẹ̀kejì ó ní wípé báyà Wùmí gan ò tiẹ̀ mọ̀ sọ̀rọ̀ yìí ṣùgbọ́n kó jẹ́ pé lóòótọ́ bó ṣe ń sọ́gbọ̀ mọ́ àwọn tó ṣiṣẹ́ yẹn kó jẹ́ pé mọ àwọn tó ṣiṣẹ́ yẹn lóòótọ́ kó jẹ́ pé sílẹ̀ àwọn èèyàn dùn kòkó mọ́ ta ló mọ̀ so àwọn tó wà ní sáìdì bàbá Wùmí bàbá Mohbad àtàwọn tó wà ní sáìdì ìyá Mohbad àtàwọn tó wà ní sáìdì Wùmí àtàwọn tó wà ní sáìdì Karimo
ẹ sì jẹ́ ká fọ̀rọ̀ family sílẹ̀, ọ̀rọ̀ lágbájá bú mi ńgbà kan tàmọ̀dó ṣẹ̀ nígbà kan, kí gbogbo wa ṣiṣẹ́ papọ̀ ká wá wá ìdájọ́ òdodo jáde. Tó bá jẹ́ wípé àwọn kan dùn kòkò mọ́ Wùmí lóòótọ́, gẹ́gẹ́ bí Ìyábọ̀ Òjó gan ṣe sọ wípé tó yẹ pé àwọn pé anybody wọ́n mọ nǹkan tó ẹ̀dẹ́mi Mohbad légbodò kí wọ́n jáde kí wọ́n sọ, so káwá team pọ̀ láti protect wọn. Iṣẹ́ tá a bá pín lára wa yẹlẹyẹlẹ tá à ń sọ nǹkan tó wà family yìí. So káwá wò pé tó bá jẹ́ pé àwọn kan lóòótọ́ àwọn kan ló ṣiṣẹ́ bí yẹn tó wá ń halẹ̀ mọ́ Wùmí pé tó bá ti sọ a máa ṣe nǹkan báyìí ṣe tàbí tó halẹ̀ mọ́ ìyá Mohbad, gbogbo ṣiṣẹ́ papọ̀ ká ṣiṣẹ́ papọ̀ in team káwá support Wùmí àti ìyá Mohbad pé àwọn yẹn àfẹ́mọ̀ wọn àkọ́kọ́ yẹn. Ẹ̀kejì tó bá tẹ̀yẹ wípé bí ìyá Kẹ́mi Olúnlọ́yọ̀ ṣe sọ pé ọwọ́ Wùmí ní nǹkan yẹn ti wá jẹ́ bẹ́ẹ̀, ṣùgbọ́n mo mọ̀ pé tó bá jẹ́ bẹ́ẹ̀ kì í ṣe pé ó lè mọ̀ọ́mọ̀ ṣe. Oyè yín nínú pé kò lè mọ̀ọ́mọ̀ sí yẹn, àwa lè pé ọmọ yìí ò mọ̀ọ́mọ̀ sí. Àwọn kan ló wà nínú òkùnkùn tó ń tafà sínú ìmọ́lẹ̀, àṣírí àwọn yẹn ni kájọ́ kó tú ìdí tí wọ́n fi ṣerú gbégbèsè búkú yẹn. Mi ò bí I understand analysis mi mọ̀ mo sì lè gbé kalẹ̀ jù yẹn lọ. Nínú nǹkan tẹ̀mí rò nìyẹn. So bá ṣe pínra yẹlẹyẹlẹ ò ní ìtumọ̀ sí mi, kò ní ìtumọ̀ sí mi rárá tó, torí ọ̀pọ̀lọpọ̀ nǹkan wà tá a fẹ́ ṣe tá a fẹ́ sọ̀rọ̀ ń pẹ́ kì í sọ topic Mohbad nǹkan tá a máa sọ ó ti over a year nsìn. I think this month ló pé a year tọ́mọ yìí ti lọ, àrídájọ́ òdodo rárá tó. Tẹ ọ̀tọ̀ ni ilé tí Primeboy máa sọ lónìí, ọ̀tọ̀ ilé tí Wùmí máa sọ lọ́la, ọ̀tọ̀ ilé tí ìyá Mohbad máa sọ lọ́tùnà, ọ̀tọ̀ ilé tí bàbá Mohbad máa sọ ọjọ́ mẹ́rin, ọ̀tọ̀ ilé tí Kanu máa sọ. Àtẹ̀wá mọ ọ̀nà tá a fẹ́ gbà. Bẹ́ẹ̀ sì ṣe ìgbà ọlọ́pàá gan ò lè mọ nǹkan tó fẹ́ ṣe. Ọ̀tọ̀ ilé tí a máa gbọ́ ní Brekete family, ọ̀tọ̀ ilé tí a máa gbọ́ lọ́dọ̀ àǹtí Bukky Jesse, ọ̀tọ̀ ilé tí a máa gbọ́ lọ́dọ̀ Yèyé Kudi. Gbogbo ẹ̀ kàn sáà pín yẹlẹyẹlẹ. So ẹ jẹ́ ká ṣiṣẹ́ papọ̀ ká wá ìdájọ́ òdodo fún Mohbad. Oye, ká wá ìdájọ́ òdodo fún Mohbad, ká fọ̀rọ̀ family wọn sílẹ̀. Gbogbo wa pátápátá la ní internal issues in our family. So má arítẹnimọ̀ wí, má joyè arítẹnimọ̀ wí, má sì bẹ́ni pé family ti ẹnìkan ló mọ̀ jù. Má joyè bẹ́ni pé family ti ẹnìkan ló mọ̀ jù. Ẹ jẹ́ ká fọ̀rọ̀ family wọn sílẹ̀, ká gbájúmọ́ bí a ṣe máa rí justice fún Mohbad. Ó jẹ́ nǹkan tí èmi máa sọ lórí ọ̀rọ̀ yìí. So ẹ fi Karimo sílẹ̀, tí Karimo bá ní nǹkan tó àti yẹ́ ń fà ẹ fi wọ́n sílẹ̀, tí Wùmí bá ní nǹkan tó àti àwọn family ẹ̀ ń fà ẹ fi wọ́n sílẹ̀. So ẹ jẹ́ ká wá justice fún Mohbad. Ajomade lórúkọ mi, ẹ bá mi share video ẹ bá mi share video, ẹ má jẹ́ bọ̀dá subscribe sí YouTube channel mi Ajomade TV.